Hello, kúnlẹ̀ lábàá kẹ́kọ̀ọ́ wa ní owó ṣe. Ta ló sọ̀rọ̀? Amẹ́ríkà mo wà tó fún pẹ̀lú. Wọ́n pè mí wọlé o, wọ́n pè mí wọlé o. Wọ́n la bí wọlé kù. A máa ṣe ní Lẹ́kí, a máa ṣe ní síbíṣẹ́ ìgbàtẹ́ bá ti débẹ̀. Ẹ̀kọ́ wọlé lọ tarara ní tarara ní o, tarara ní. Ọmọ bàláwọ̀. Mo gba pítà wí. Torí pé mo ti sọ̀rọ̀ sókè. Atlanta ló ti kúrò. Bí èmi gbéra o, mo gbéra o. Ìgbà tó ní sọ́kù wa ní Dubai, mo yà, mo lọ kí gbogbo àwọn wọn kọ́ bí mo kí màá gbèsà. Mo kí àwọn tèmi nínú Dubai wọ́n kí mi o, wọ́n kí mi. Ó kù tí àwọn sì máa wọ plé padà. Agbéra, plé yẹn fò, ẹgbẹ́ ṣé plé lòdì fò. Ó fò, 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 ó fò. Jíjí tí mo jíṣẹ́ ni mo gbàlà lọ́wọ́ mi. Èmi kò sí mọ́ lọ́la tó kọ̀ọ̀la sí mi lọ́wọ́. Mo wá gbàdúrà sọ́lọ́run bàbá ọ̀run pé ìràwọ̀ mi ò káyé máa parawọ̀ mi rẹ́. Mo wá gbàdúrà sọ́lọ́run bàbá ọ̀run pé ìràwọ̀ mi ò káyé máa parawọ̀. Àwọn ìgbàdégbà nìyẹn èèyàn máa gbọ́ téèyàn bá ń ṣe búburú tẹ́lẹ̀ á yí padà kúrò nínú ìwà búburú á dẹ̀ máa ṣe rere lọ. Ìgbà tí àǹtí kan wá jáde tó ní mo ní kí ẹ wá wo ìyàwó ọ̀gbìn tó fòórùn yìí. Ẹ má gbàgbé máa ẹ máa kọ sílẹ̀ àwọn orin ìgbàdégbà nìyẹn àwọn orin yẹn nìyẹn. Sí òní ó ìlú ayọ̀.
Yeah.
bá bọ́ tẹ̀sán báyìí. Ẹ kọ́ sórí yín báyìí. Ẹ wà ó kéré.